Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wa salatu wa salam ala Rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa Fiqhul Muamalat Maliyya. Kí Ọlọ́run bá kí wa kí yín. Ní èyí tí a fẹ́ mẹ́nubà insha Allah ta'ala lálẹ́ yìí, náà ni ọ̀rọ̀ lórí wàhálà tí ó ṣẹlẹ̀ sí apá kan nípasẹ̀ mímáa fi owó ṣe òwò tàbí mímáa fi owó ṣe tí wọ́n rò pé òwò ni. Léyìí tó jẹ́ wípé kì í ṣojú ọ̀nà tó dá láti máa fi ṣe òwò tí ó wá di pé níparí ó wá já sí ibi tí kò dáa. K'Ọlọ́run kó bá ní rọ̀ wọ́n lójú, kó sì bá wa dí owó náà fún wa, kó sì jẹ́ kí wọ́n lè máa lo owó wọn sídi tí yóò dùn mọ́ Ọlọ́run Subhanahu wa ta'ala nínú. Ẹ̀yin ọmọ ìyá mi, ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá wa yìí gba pé wọ́n kó owó sí àjọ kan tí wọ́n mọ̀ pé bóyá àwọn ò rí owó ń bẹ̀, tí apá kan sì ti rówó ń bẹ̀ tí wọ́n fi tàn wọ́n jẹ. Léyìí tó jẹ́ wípé ogun tí wọ́n ṣe yìí, kí ó kó owó sí ìdí, kí ó fún ẹnìkan lówó láti fi ṣe òwò, eléyìí ṣe tí ó burú, torí pé tí a kún pè bẹ́ẹ̀ náà ni mùdọ́rábà. Mùdọ́rábà ni pé ẹni tí ò lè ṣiṣẹ́ ó sì lówó lọ́wọ́ yóò àkófẹ́ ẹni tó lè fi ṣe iṣẹ́ tó pé owó yìí yóò di tí ó pọ̀. Tó bá jẹ́ pé ẹnìkan wá láǹfààní yìí, àwọn májẹ̀mú ń bẹ fún tí a ti ṣàlàyé ṣáájú, táwọn àfáà ti ṣàlàyé rẹ̀. Ṣùgbọ́n tó ti ń di wípé ọ̀rẹ́ tó ti mú ìwá àwọn ayé báyìí lọ́mọ rí láàrin oṣù kan, ó rí iye báyìí tí ń sọ iye owó pé tí ọmọ jẹ́ bí èrè fún ìpè profit rẹ o ní oṣù kan times 2 ní ọmọ jẹ́ o, òwe lè pátá. A rí pé ó ti kúrò ní ti Islam ṣe lẹ́tọ̀, ó ti di bí tẹ́tẹ́, ó ti di tí rọrọ̀. Nítorí jẹ́ pé àmọ́ bó ní ó ti ṣe rí, ibi tí ó jà sí kò yé èèyàn sí, ṣé ó jà sí ibi tí èèyàn fẹ́ bí àbí tí èèyàn ò fẹ́. Irú ẹ̀ náà nírú ilé báyìí ní ìṣe báyìí. A rí pé àbúrò bẹ̀ òun náà tí wọ́n sọ pé ká jìnà sí rìbá, ká jìnà sí àwọn nǹkan tí Islam ṣe léèwọ̀. Mo tó jẹ́ pé wọ́n ti mú bí àwòrán tẹ́tẹ́ lọ́wọ́, àníbọ̀ sàṣà ń sí alọ́wọ́ kò ń bẹ̀. Gbogbo ilé ìpátá tó jẹ́ pé wọ́n bá ń wí fún wa, jẹ́ káwa náà máa gbìyànjú láti jẹ́ pé a máa lo àwọn àkíyèsí àwọn àfáà wa gbogbo. Inú mi dùn pé mo gbọ́ wá sí àwọn àfáà wa Professor Aláró kọ́lọ́run sọ lẹ́san rẹ̀, tí ẹnìkan bí lè rí nípa kí wọ́n máa ṣe òwò ní abala àwọn ẹni yìí, CBEX, tí ó padà tí wọ́n sọ kódà wọ́n bẹ̀rẹ̀ kan tí wọ́n wí kún àkíyèsí tó ní agbára jù, tí wọ́n sì ń sọ pé ẹni tó ń ṣẹlẹ̀ yìí bí tàwọn tó ṣáájú nígbà tí àwọn wàhálà kan tó ṣe ṣáájú, wọ́n sọ pé kì í ṣàkọ́kọ́, kì í ṣe kejì, kì í ṣe kẹta, ìmélòó tó dé yìí, tí wọ́n sì ń kìlọ̀ fáwọn èèyàn pé ẹ má jìnà sí investment lórí àwọn nǹkan yìí báyìí. Investment tí èèyàn bá ń ṣe lórí àwọn irú àwọn ojú ọ̀nà báyìí kì í já síbi tó ṣe. Ó pàtàkì ká máa gbọ́ ìsìtí àwọn àfáà àti àbáwọn tí nǹkan bá yé sí lábala yìí, yóò ṣàǹfààní fún èèyàn láti lè mọ ibi tí yóò náwó sí. Mo rántí pé gbogbo àyípàtà ní tí máa ń ṣe àkíyèsí báyìí. Àwọn kan ní, mo rántí pé ní àsìkò kan tí wọ́n fẹ́ kálíbà fi mọ̀ pé àwọn tí wọ́n máa pariwo online business, àfi kí wọ́n máa ṣọ́ra ń bi àwọn nǹkan yìí báyìí. Kí èèyàn mọ̀ ètò jẹ́ pé ó yanjú dáa, tó pé ó tọ́. Kó má jẹ́ pé owó tí wọ́n máa ń sọ pé yóò rí bẹ́ẹ̀ ní òrì, ilé ni wọ́n máa fa àyàn láti jẹ́ pé wọ́n máa bọ́ sí inú wàhálà lórí tó ń ṣẹlẹ̀ báyìí. Kọ́ bá ní dí fún gbogbo àwọn tí wọ́n bá bọ́ sínú wàhálà yìí. Kọ́ bá ní jẹ́ kí wọ́n lè padà sí di ìtọ́jà. Torí ẹ̀yin ọmọ ìyá mi, ẹni tí ó bá bọ́ sínú ẹ̀ṣẹ̀, a gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́ o. A gbọ́dọ̀ wọn bá banújẹ́ pé àyìn tó ṣẹlẹ̀ sí yìí, ó bó ti ń dùn
ó ń dùn àwa náà, ó sì ń dùn àpé ó tó wá jẹ́ pé ibi tí Ọlọ́run kọ́ bá ní fún ìṣàforíjì fún ibi tí wọ́n fẹ́ nìkan tí wọ́n ti ṣẹlẹ̀ lórí pé ohun tí wọ́n ṣe pátá náwó ẹ̀ síbi tí kò bójúmu ni o, owó ìwà di tí ó di wàhálà sí lọ́rùn ni o, ògbélé náà ẹ̀ṣẹ̀ náà ni tí ẹ bá sì dẹ́ṣẹ̀. Islam ó ṣe ní èèwọ̀ fún láti máa fi ẹlẹ́ṣẹ̀ ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀ṣẹ̀ rẹ̀. A gbọ́dọ̀ máa fi ẹni tó bá bọ́ sínú ẹ̀ṣẹ̀ kan ká máa bá káàánú kó lọ́wọ́ lè bá ṣàánú ẹ̀ kó lè bá yọkó ń bẹ̀ ká sì máa sì wáàsí fún un. Ìtọ́ jẹ́ ọ̀ranyàn fún wa nù. Kódà wọ́n bẹ náà àfáà tó jẹ́ pé tó túmọ̀ láyé sáré kó mọ̀mí kó mi tí sọ́tò ìjọra àti wọn. Ó ní àyà yìí ó ṣe àkósínú gbogbo ẹni tó bá jẹ́ pé ó bọ́ sínú ẹ̀ṣẹ̀, mùsùlùmí táwọn bọ́ sínú ẹ̀ṣẹ̀, a gbọ́dọ̀ wọn fi ṣe yẹ̀yẹ́. Ẹ̀ṣẹ̀ náà lọ bọ́ sí, a gbọ́dọ̀ wọn fi ṣe yẹ̀yẹ́ pé ojú wa tì ní ẹ̀ṣẹ̀ báyìí, ìwọ tó kó ẹ̀ sí di kíní kan, ojú tí a gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́ pàápàá torí pé ẹ̀ṣẹ̀ náà lọ ṣe. A gbọ́dọ̀ mọ káàánú ẹ̀ lórí ìtọ́sílẹ̀ sí. A gbọ́dọ̀ mọ káàánú ibi ọ̀rọ̀ owó tó lọ kí sówó èké. Ọlọ́run kọ́ bá ní ṣàánú, kọ́ bá ní ọ̀rọ̀ ogun tó ṣẹlẹ̀ sí, kọ́ bá ní rọ̀ wọ́n lójú kí ó sì jẹ́ kí a lè máa gbọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ alákìíyèsí. Ẹ̀yin ọmọ ìyá mi, irú nǹkan báyìí láti máa ṣàǹfààní àti máa tají sí àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà máa sọ. Ẹ má jẹ́ ká mú ọ̀rọ̀ àfáà ní àwàdà àbí ètò ẹni ń sọ kí nǹkan wájú òkàlẹ̀ lásán kọ́kọ́ ò ṣe òwò kan ní ìsìn. Ìsìláàmù ó fa láǹfààní àti ṣe òwò. Ọ̀dọ̀ tí ìmọ̀gbà ṣe òwò Ìsìláàmù fa láǹfààní rẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó lè máa fa wàhálà fún ẹni tí ó fẹ́ ṣòwò àti ẹni tí ó fẹ́ bá ṣòwò àbí fún owó tí wọ́n fẹ́ lò fún nǹkan igan, Ìsìláàmù ìwò ó ti pẹ̀ sákèsì ń bẹ̀. Ó pẹ̀ sákèsì ń bẹ̀ gan. Ó fi jẹ́ pé àwọn àfáà níbi tó jẹ mọ́ bábùlù gọ́rọ̀ ni àwọn ọ̀rọ̀ tó pé ń sọ ń pa kéèyàn ra ọjà tí ò mọ ojútùú ẹ̀. Kéèyàn ra nǹkan tó yẹ pé kọ̀mọ̀ báyá yóò tẹ̀ lọ́wọ́ àbí ò ní tẹ̀ lọ́wọ́, àbí pé ó lè wà nínú owó, ó lè wà nínú ọ̀yà tí èèyàn rà. Wọ́n tẹ́ bá ní pé ní Ísírẹ́lì ẹyẹ tí ń bẹ lókè yìí tí wọ́n dúró lórí wáyà yìí, wọ́n fẹ́ tà fẹ́ nìkan. Mo sì gba owó lọ́wọ́ rẹ̀, mo á ní ọ̀yà ká mú ẹyẹ báyìí ní ìsìn báyìí. Sẹ́wọ̀n rẹ̀ ó tẹ ẹyẹ bí àbí ọwọ́ rẹ̀ ní tẹ̀. Islam bó ṣe gbélé gbogbo tó jẹ́ kó jẹ báyìí pátá pé sáárì nǹkan yàbá ní rí. Ṣé yóò rí bá ti fẹ́ àbí ò ní rí bí a ti ṣe lérò? Islam ó ṣe alọ́wọ́ rẹ̀ kò fa láǹfààní àti máa lọ máa ṣe. Ó jẹ́ pé a rí pé ọmọbìnrin náà dìísì pé naha sallallahu alaihi wasallam an bay'il gharar. Gbogbo ọjà tó jẹ́ pé ti mú pé ìrújú ń bẹ ń bẹ táà ní mójútó rẹ̀ pé bí ó ti ṣe rí báyìí nì àbí tó lè rí bẹ́ẹ̀. Ata nǹkan fẹ́ nìkan ní ìṣẹ́ báyìí, a ní pé ìta àtà fún yìí yóò bó ti ṣe rí nì. Àmàlà yìí yóò kàn tó àbí owó tí ó fẹ́ fún wa àlàyé ò kàn tó lórí ẹ̀. Ó kó dọ́là fún wa ní ìṣẹ́ báyìí. Wọ́n pé dọ́là ló fún wa táà sì mọ tó owó ìṣedéédé ní náírà. Gbogbo ẹ̀rọ pátá ọ̀nà gàrà. A gbọ́dọ̀ mọ nǹkan yìí tó yẹ pé kò ní sí òròjú ń bẹ̀. Níbi tó jẹ mọ́ èrè, tí ìbá fẹ́ èrè, Islam kò fi iye kan sí èrè láti jẹ́ pé tí ẹ bá ta ọjà o, ìyẹn báyìí lẹ gbọ́dọ̀ jẹ lérè o. Wọ́n fara ní àwọn èèyàn lásán ni. Àwọn tó wá ṣe pé èèyàn fowó ṣe mùdọ́rábà, tó wá ṣe pé èèyàn ti sọ pé ayé báyìí ni ó jẹ́ ilé nǹkan kọ́ ti ní àwàlá tó pọ̀, ní àwàlá tó ní. Náà ni wípé èyí máa fi owó dá in tí ó bá jẹ́ èrè fún èèyàn. Nípasẹ̀ wípé tó jẹ́ pọ́ntàn bá pàjù bẹ́ẹ̀ lọ́nkọ́, tó jẹ́ pé èrè tó jẹ́ kó fún èèyàn ó ju tí ó fún èèyàn lọ́nkọ́, àbí kò tí ẹ̀ jèrè ń bẹ̀. Ṣé tó á fa ló bẹ́ẹ̀ bí? Ó tún sí pé owó tó fẹ́ fún wa, ó fẹ́ mọ̀ fa nínú ibi kápítà. Èèyàn gbọ́dọ̀ wọ́n fún èèyàn lówó bí kápítà. Ní tí a fowó ṣe, lèèyàn máa fi èrè tí ẹ̀ bá jẹ́ ń bẹ̀, lèèyàn máa pín ká ń lọ. Eléyìí báyìí kò sí inú gbogbo àwọn nǹkan tá à ń sọ ìbáyìí. Gbogbo ní sọ ó ti pé ọmọ níwà lọ́ti kówó lẹ̀ báyìí lẹ́yìn oṣù kan owó rẹ̀ ó di ìlọ́po méjì. Ògbélé báyìí tí ìwà ń gbọ́ ògbélé báyìí kéèyàn tó dáa fún èèyàn ẹmọ ìyá mi ni pé ká bọ̀ wọn tí
wọ́n bá jẹ́ pé ń mọ̀ ń pa nǹkan yìí dáadáa. Yóò jẹ́ pé ìmọ̀ ní àwọn onímọ̀ràn bí tó jẹ mọ́rọ̀ ṣẹ̀ríà, ìmọ̀ ní wọn onímọ̀ràn bí tó jẹ mọ́rọ̀ nǹkan báyìí. Bó ti jẹ́ pé tára èèyàn bá yá, yóò lọ bá dókítà pé báyìí ní ara mi o, yóò sì sọ pé nǹkan báyìí ni wọ́n máa ṣe o, nǹkan báyìí ni wọ́n máa ṣe. Bẹ́ẹ̀ náà ni àǹfààní àwọn àfáà náà láwùjọ ká lọ mọ̀ bá wọn pé dàpọ̀ ẹjọ́ kí lè rí sí nǹkan báyìí sí ká ṣe rí àbí ká mọ̀ sí. Àfáà tí nǹkan yé ni o, èsì tó yẹ pé ó ti yá kí ni ìbówó ni. Kí ṣe gbogbo àfáà lè mọ ìbílẹ̀ rí tó jẹ mọ́ àwọn nǹkan fatuwa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó mọ̀ ń pa rẹ̀ yóò ìbílẹ̀ rí bá ń lọ. Tó kí ó lè ṣàǹfààní yóò lè sọ fún yẹn pé nǹkan yìí má ṣe eléyìí ó léwu bá ń lọ. Lọ́ba yóò bá wa ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. Eléyìí yóò jẹ́ bí àkíyèsí náà fún wa náà ni. Wọ́n tó yẹ pé ọlọ́run kánà kọ́ bọ́ síbi wàhálà yìí. Mo gbà pé bóyá nǹkan ti tán ká tó ń gbìyànjú lóògùn bí dẹ̀rẹ̀ tààlà ká wá invest owó wa síbi ojú ọ̀nà halal èyí tó lọ́wọ́ subhanahu wa ta'ala tó yọ́nú sí. Kábíkẹ́bọ́n tó jẹ mọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ fi ọ̀rọ̀ tó dùn tí wọ́n mọ̀ kó sáré pé fowó ẹ síbẹ̀ ó sì kíní kan gbogbo tí ń bẹ́ ń díẹ̀ ojú ọ̀nà tí ọ̀tọ̀ ni. Tó jẹ́ wípé gbogbo rẹ̀ tẹ́tẹ́lẹ̀ rí pé ọba dé kì í sí pé tó bá ìlànà ìsìláàmù mu. Ìsìláàmù tó ṣe tẹ́tẹ́ ní èèwọ̀ àwọn fẹ́ fi ṣàánú wa ní. Wọ́n ti bá ń sọ wípé iye báyìí o wọ́n fẹ́ iye báyìí ó ṣe wọ́n tàn ká báyìí nìkan báyìí iye báyìí ní ọdún dásìkò báyìí o. Kàlùkù tí mo rà lẹ̀ pé iye báyìí wọ́n tà ẹni wípé àkùlé tó bá wọn àbí kíní kan wọ́n tó wá di àsìkò yóò di pé wọ́n tó sọ pé tó rò báyìí pé iye báyìí ni ó jẹ́ àti wọ́n tó pé iye báyìí èyí tó jẹ́ ìyàtọ̀ owó yìí ni ẹni tó sọ pé bẹ́ẹ̀ ni ó rí yóò sì kó yóò sì mú. Èwo tẹ́tẹ́ gbogbo nǹkan wà tó yẹ pé kò síbi tí wọ́n tì sí ju tẹ́tẹ́ lọ. Gbogbo tó jẹ́ tẹ́tẹ́ èyí ọmọdé pé àbọ̀yẹ̀ tó ní ọ̀jẹ̀ àbí tẹ́lẹ̀ ní ọ̀jẹ̀ tẹ́ pé ogun tí wọ́n pọ̀ wọ́n ń tà nǹkan kan nígbà tí ẹnìkan béèrè pé àwọn trade kí ni trade èyí sábà tó pé èyí sábà ń ṣe ohun tó pọ̀ yìí ìrújú máa ń bẹ tó pé àmọ́ tí ó fowó ṣe àbí sábà mú wá ọmọ rí báyìí tí ó bá jẹ́ pé ẹ̀yàwó tí ọmọ gba interest lè pọ̀ yá lówó yóò sì jẹ́ pé ọjẹ́ èrú tó pé ìrújú máa ń bẹ lẹ́ẹ̀kan òbí wa tí ọlọ́run bá dé pé nǹkan ìṣẹ̀lẹ̀ sí ẹjá gbà wípé àmúwọ́ ọlọ́run wọ́n súnmọ́ tààlà ni kí a wá fọ́ foríjì ọlọ́ba lórí ẹ̀ ìpè ọlọ́run tí ó bá lórí ìta bọ́ sí ká bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun míì lórí ìtọ́jẹmọ́ ọ̀rọ̀ owó tí ẹ bá wá ṣubú bí ọ̀rọ̀ owó bẹ́ẹ̀ wọ́n ṣe business wọ́n wá di pé nǹkan ìdàrú eléyìí ò túmọ̀ sí pé nǹkan ò ní dáa mọ́ kéèyàn tó nǹkan báyìí mọ́ ṣẹlẹ̀ láti bá fi lágbára sí ni tí wàhálà bá ṣẹlẹ̀ bí business èèyàn kí ọmọ ṣe bí nǹkan ti tán ó tún mọ́ra sí bá obìnrin ńlá ó wá ìrànlọ́ pẹ̀lú ọlọ́ba subhanahu wa ta'ala bí ó bá jẹ́ pé ó ti ṣubú kó kíyèsí láti mọ́ ṣubú ń bẹ̀rẹ̀ pátá bí ìdílé ta'ala tí lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé ó ṣubú níbi tó jẹ má bala owó tó yẹ pé ọlọ́ba subhanahu wa ta'ala kò sì pa lórí ẹ̀ ó tún dìde tó yẹ pé owó tọ́lọ́ ń bọ̀ gan tó á ju ti àtẹ̀yìnwá lọ gbọ́n tó yí ó bọ́ síbi wàhálà yìí ọlọ́ba yóò bá ní ṣàánú wọn ọlọ́ba yóò bá ní dí fún wọn yóò wá jẹ́ kí wọ́n lè máa lo owó wọn gba ọ̀nà tí yóò dùn mọ́ ọlọ́ba subhanahu wa ta'ala nínú ọlọ́ba yóò ṣàánú àwọn náà Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Assalamu alaikum.